ìbà kọ́dáyé o, ìbà ṣẹ̀dá ọ̀run, ìbà olódùmarè ọba tó lẹ̀mí kó wà lọ́wọ́. Olódùmarè tó lè ní kí bẹbẹ ọmọ bẹ, òun náà ló tún lè ní kí bẹbẹ ọmọ bẹ mọ́. Ẹ má jẹ́ ń tàn yín, kò sẹ́ni tó lè bo olódùmarè ọba léèrè wò. Ìbà gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá, ẹ ní bá wọn ṣèṣọ́ nílé ayé o. Èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè náà ní bá wọn ṣèṣọ́ nílé ayé. Onígbàgbọ́ òdodo, mùsùlùmí òdodo, ẹ̀yin ẹlẹ́sìn ìṣẹ̀ṣe pátápátá, mo ṣèbà yín o. Awo mi kòró, awo mi kòró, awo mi kòrókòró, bàbá mi àràbà, olórí apènà ní Benin Republic, Africentral àràbà ní ìtàkọ̀ pẹ̀lú àwọn awo tó kù, mo ṣèbà yín o. Ẹ dákun ẹ jẹ́ bí èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè ọ̀ṣẹ̀, mo ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ yín. Èmi wá ṣèbà gbogbo ẹ̀yin ọba aládé pátápátá nílẹ̀ káàárọ̀ àjíbí ní Benin Republic, Togo, Ghana àti Côte d'Ivoire. Èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè tún dé o. Mo wá dé, mo dé kólókó ọmọ lè roko, mo dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. Mo wá dé gẹ́gẹ́ bí ìṣe mi. Ẹ̀yin olólùfẹ́ mi, nígbà tí n bá ti dé kí n máa pè yín lẹ́ẹ̀kan, ẹ sì jẹ́ mi ní gbèjégbèjọ. Ó yá mo dé o, mo dé sí yín lọ́rùn. Mo pè yín tètè kẹ́ ẹ wá jẹ́ mi ní ihò tèmi o. Ìpè ayé ní kẹ́ ẹ sì máa bá wọn jẹ́. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ dákun ẹ má bá wọn jẹ́ pé ìtọ̀run o. Lọ́ọ̀dẹ̀ tẹ́ ẹ ti ń wò mí yìí, wàhálà, ìdààmú, kókó jàǹjàǹ kò ní dé bá yín o. Ọmọdé eléyìí, mo kí yín o. Àgbà eléyìí, mo kí yín. Baálé àti ìyálé eléyìí, mo kóyún inú, mo tún káṣẹ̀ṣẹ̀ ẹ̀dí pátápátá o. Ẹ kú lé o, ẹ káàárọ̀ nílẹ̀ Yorùbá, ẹ káàsán, ẹ sì kú àjálẹ́. Mo wá dé, mo wá kalẹ̀ kà bí èbó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ sáwọn wọ̀nyí lọ́rùn. Wọ́n sì máa yànnàná wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ̀yin tẹ́ ẹ pera yín ní SWAT lórílẹ̀‐èdè Nàìjíríà, SWAT, pàápàá lójú ọ̀nà Owódé sídìí ìrókò. Ẹ̀yin àdàmọ̀dì àtàpàyàn, ọ̀gárá ọlọ́ṣà tá a mọ̀ sí camp boys. Ẹ̀yin aṣọ́bodè wa ń kọ́ o, immigration officers nù. Lójú ọ̀nà Owódé sídìí ìrókò náà ni. Custom officers ń kọ́ lówódé sídìí ìrókò bọ́dà náà ni o. Agbófinró tá a mọ̀ sọ́lọ́pàá, Nigerian police, lówódé sídìí ìrókò ni. Ẹ̀yin kàndánù rẹ̀ ṣe agbófinró tí ń tẹjú òfin mọ́lẹ̀ bàṣubàṣu nítorí pọ́lọ́pàá nìyí. Tẹ wá ń fìyà jẹ mẹ̀kúnnù, tẹ́ ní aráàlú lára. Ẹ ṣèpera yín lágbófinró, èpò níyín láàrin àlìkámà, lówódé sídìí ìrókò bọ́dà náà ni. Àwọn sójà ọ̀ràn tó yẹ kí wọ́n kó lọ sínú igbó Sambisa ńkọ́ o, kí wọ́n lọ rèé máa jẹ breakfast wọn lọ́hùn, tí wọ́n wá ń fọwọ́ agbára wọn yan aráàlú jẹ lọ́nà Owódé sídìí ìrókò náà ni. Ẹ̀yin tẹ́ ẹ pera yín ní sífù dìfẹ́ǹsì Àpàpàǹdodo ńkọ́, lówódé sídìí ìrókò náà ni o. Road safety, ńbẹ́lẹ́ṣọ́ ààbò ojú pópó ńlá pè yín. Ẹ wá fi iṣẹ́ tá a gbé fún yín sílẹ̀. Ẹ ń lé owó, ẹ ṣe ń fojú kòkòrò yín ní mẹ̀kúnnù lára. Ó yá o, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, àtẹ̀yin tí ń wo stétọ́ọ̀sì mi sínú sì ń bí yín. Mo kí gbogbo yín o. Ẹ kú àmójúbà ètò èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè lórí àwọn tí ń fojú kòkòrò tí wọ́n ní mẹ̀kúnnù lára yìí. Ẹ pàdé mi nínú ètò mi tí ń bọ̀. Ẹ ṣá lọ sí YouTube channel mi, torí bẹ́ẹ̀ gan ni wọ́n máa drop ẹ̀ sí jù. Ẹ subscribe síbẹ̀, àdìtú ọ̀rọ̀ TV náà ni. Ní Facebook o, àdìtú ọ̀rọ̀ olódùmarè. Ẹ dákun ẹ máa bá ń tàgé wọn, ẹ máa bá ń share àwọn ètò mi pátápátá kó lè bá a kan gbogbo wọn lára, pàápàá olórí wọn. Nítorí ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán fídíò ni mo ti ní lọ́wọ́, àtàwòrán àtọ̀pọ̀lọpọ̀ evidences. Ebe mọ́wàá náà ni wọ́n ti máa drop ẹ̀. Tẹ́wàá rójú àwọn ọ̀bàyéjẹ́ tán pera wọn lámòfin. Ṣé ẹ mọyì ẹ̀mí tó ti lọ lójú ọ̀nà Owódé sídìí ìrókò, tó jẹ́ pé kò sí nǹkan táwọn ará wọn àtẹ̀bí wọn fẹ́ ṣe nígbà sọ́jà bá ti dá sí lójú ìbọn, ojú ọ̀padà tí gbogbo yín gbẹ̀yìn ni. Ṣé ẹ mọ̀ pé létà bá fi tọ́mọ ìrì ni ó wò. Ẹ kú àmójúbà èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè oje, mo dé sí yín lọ́rùn náà nù ni. Ẹ ń bá wá ní tèmi bó ni, ẹ jẹ́rú onítọ̀hún ọ lọ gbìyànjú láti ti gebo olódùmarè lójú. Ọba ti rí ṣe, olódùmarè ọba níbẹ̀ lẹ́yìn èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè. Mo ń lọ, mo ń bọ̀, ẹ ń bá ní mọ́ lọ kí n má padà wá.
wọn ó dé wọn ò ní dé bónítọ̀hún láṣẹ Èdùmàrè. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ kú ojúlọ́nà ètò mi.